ṣe òòṣà tiyín nìyẹn ṣé bẹ́yìn ṣe fẹ́ ṣe ìṣẹ̀ṣe tiyín nìyẹn kéèyàn kí n sọ pé ní ìsìn àràbà olórí wa ni ò kéèyàn kan wá máa ní ìwọ́jú àràbà ló ti bá ní bàbá mi máa ní mi ò jù lọ kódà mi ò tó bá tẹ̀sẹ̀ rẹ̀ kí wá ní tẹ́ wá fi ń pariwo orí burúkú sì kí ń pẹ́ láti máa bẹ̀bẹ̀ nígbà bá ti bàyàn lórúkọ jẹ́ tán tẹ́ ẹ ti sọ nǹkan burúkú tẹ́ ń ṣe lábẹ́lẹ̀ sí àwọn ẹni ẹlẹ́ni tẹ́ ń da ìlú rú tẹ́ ẹ ti gbé wá yín hàn tá a ti rí yín Oríyọmí ló máa ṣọ́ra fún yín o ìjọba òṣìwò lẹ wá ń bẹ̀ ní ìsìn ìjọba wo ni wọ àràbà ń bẹ̀ ní ìsìn ṣó lérò pé tó ti sọ̀kalẹ̀ ó lè tán ni ǹjẹ́ ọmọ iye èèyàn tó wò àbí wo arábìnrin tó ń sọ̀rọ̀ sọkúsọ yìí òwe wú orí ẹ. Àràbà mo fẹ́ kó o gbọ́n tí kábíyèsí sọ níbí báyìí lóòótọ́ àwọn èèyàn rẹ wọ́n ti ń dá ẹ lóhùn o wọ́n sì ti ta ẹ lólobó ọ̀rọ̀ tó sọ sí Oríyọmí Hamzat gbogbo yín pátá la mọ irú èèyàn tẹ́ ẹ jẹ́ ẹ̀ ń fi ń wérò ká ni kì í ṣe ìṣẹ̀ṣe lẹ̀ ń ṣe bó ṣe ń ṣẹ̀ṣẹ̀ nìyẹn bẹ́ẹ̀ náà lárábìnrin tó wà l'Amẹ́ríkà tó náà tó lóhùn olórí òrìṣà ṣe kinní kan ni gbogbo yín pátá alábòsí nìyín tí mùsùlùmí àti oníṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì tán bá ní ká mọ́ jà mọ́ ó lè wọ̀ ni tẹ́ ń pè wọ́n ní pé yín alábòsí ni wọ́n yes ó lè jẹ́ alábòsí lójú yín ń gbò jẹ́ pé ìran yín kò wá sẹ́túmẹ́ǹtì ní gbogbo nǹkan fi dàrú mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ìran yín ò wá sẹ́túmẹ́ǹtì ní ń ló jẹ́ kí gbogbo nǹkan fi dàrú mọ́ yín lọ́wọ́ ìwọ arábìnrin mo fẹ́ kó o gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ tẹ́ mátamátàmọ̀ bí wọn náà ṣe gbé Akéwùgbà Góòlù sánú nìyẹn bó ṣe ké Akéwùgbà Góòlù sẹ́nu nìyẹn kí ló dé kí ló ń ṣe yín kí ló ń ṣe yín irú ṣẹ̀ṣẹ̀ ìranù wo lẹ̀yin ń ṣe tẹ́ mórí ara wọn dàrú gbogbo ẹ̀ papọ̀ irú ṣẹ̀ṣẹ̀ wo t'Akéwùgbà Góòlù bá lọ tó lọ wá ìrẹ́pọ̀ káyé mọ̀ jà lórí sọ́tòrí owó yín tí ò dúró owó tí ò lè dúró lọ́wọ́ yín tó bá jẹ́ pé báwo oníṣẹ̀ṣe ṣe ń ṣẹ̀ṣẹ̀ láyé àtijọ́ ni kò ní rí yànmọ̀yànmọ̀ tẹ́ ń ṣe yìí tẹ́ ń gbọ́mọ ọba fọ́sùn ṣé bó gbọ́n tí ìyá alájẹ ìyá òrìṣà àbíbò ni ṣé bó gbọ́n tó sọ nígbà mo sọ̀rọ̀ jáde ipe ọ̀rọ̀ tí àràbà wá sọ síta yìí kò lè má láàfíà dúró sórí Oríyọmí Olóríyọmí ò padà tún ṣe yóò tún padà tún ṣe mí lórí kíni lórí pọ́lọ́hún òun ò tó ànábì Oríyọmí lè sọ pé kódà ẹ má fi ń wé kábíyèsí Ọ̀jájá torójú ń lọ baba ló jẹ́ fóun ó lè sọ bẹ́ẹ̀ ẹ dẹ̀ pera yín ní Yorùbá àtẹnìkíní yín àtẹnìkejì yín ẹ pera yín ní Yorùbá ìyá ọmọ ti sọ lé kábíyèsí dahoro tó bá jẹ́ pé lóòótọ́ lórí ìṣẹ̀ṣe àtòòṣà tẹ́ǹsìn ńlẹ̀ fẹ́ lọ sí ìṣẹ̀ṣe ní a máa rí rẹ̀ pọ̀ ni ṣé ṣẹ̀ṣe ní ká má ṣe rẹ̀ pọ̀ ni ìwọ arábìnrin tó fi ń sọ Akéwùgbà Góòlù ló kọ kiri táwọn olórí burúkú dẹ̀sìn rú ní péèjì Saheed Shittu tí wọ́n ń táàgì ẹ̀ gbogbo péèjì yín yẹn la máa gbé wálẹ̀ gbogbo péèjì yín pátá la máa gbé wálẹ̀ bá a sì gbé wálẹ̀ bẹ́ẹ̀ bá pawó náà ẹ̀ lè rí jẹun kíkíní yóò go viral ẹni bá ti ń wá ìrẹ́pọ̀ mi ò dé bẹ́ẹ̀ wí nílùú mùsùlùmí náà níwò bí bàbá yìí ṣe ń káàkiri nìyẹn tí Mufti Ìwó ní àwọn òràn wọn ń ṣe pé kán wà rẹ́pọ̀ ẹ fẹ́ jà kú ni ṣé báwọn ànábì àti Jésù àti ṣẹ̀ṣe ṣé bí wọ́n ṣe ṣe nìyẹn wọ́n bára wọn rẹ́pọ̀ títí tó ní kálukú fi ń ṣe tiẹ̀ ni wọ́n bá wọn rẹ́pọ̀ ìwọ tìwọ náà ṣe bí jihadi ló fẹ́ gbé jáde Mufti Ìwó ìyẹn ní bá bẹ́ẹ̀ fọwọ́ sí tí jihadi bá dáa á ní ibi tó máa ti dúró nílẹ̀ Yorùbá
torí ìdílé kọ̀ọ̀kan wọ́n ló ní ṣẹ̀ṣẹ̀ wọ́n sì lórísun. Lè jẹ́ ká máa para wa. Ǹjẹ́ gbọ́ ìrẹ́pọ̀ tá à ń wá l'Akéúgba Góòlù ń wá káàkiri. Ẹ bá mi jí ó yíká. Naomi tí ìṣẹ̀lẹ̀ yìí sì ṣẹlẹ̀ sí. Gbà fún múrí ni gbà fún gbàdá. Ìwọ àràbà tó o bá rorò kúrò sáyé Yomi Amsat. Naomi tó sọ lé ọba dahoro ó gbọ́n tó sọ ni. Orí social media náà ti wá kọ òrìṣà. Náà ti wá ju ìwé lẹ́lẹ̀ fóríṣà. Ọba aládé òrìṣà orí social media náà ti wá yẹ̀yẹ́ rẹ̀. Òun náà sì ti rí yẹ̀yẹ́ Awórò òun àti ìyá rẹ̀. Òun náà ti rí yẹ̀yẹ́ Awórò àgbà búlọ́gà olórí burúkú tóun fi ọmọ rẹ̀ ó fòbò ọmọ rẹ̀ gbalẹ̀ kiri ní Nàìjíríà. Kó wá ló fẹ́ lẹ́nu sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Kàn kóyà jẹ Naomi ni. Naomi ti kúrò láàfin. Kò sínú ìyàwó ọba mọ́. Adẹ́nikáwò nìkan náà lọmọ ọba ó tán. Ta ní ìgbéra ṣánlẹ̀. Ṣé bẹ́yìn ṣe fẹ́ ṣe òòṣà tiyín nìyẹn? Ṣé bẹ́yìn ṣe fẹ́ ṣe ìṣẹ̀ṣe tiyín nìyẹn? Kéèyàn kí n sọ pé ní ìsìn àràbà olórí wa ni òkéèyàn kan wá máa ní ìwọ́jú àràbà ló ti bá ní bàbá mi máa ní mi ò jù lọ kódà mi ò tó bá tẹ̀sẹ̀ rẹ̀ kí wá ní tẹ́ wá fi ń pariwo orí burúkú sì kí ń pẹ́ láti máa bẹ̀bẹ̀. Nígbà bá ti bàyàn lórúkọ jẹ́ tán tẹ́ ẹ ti sọ nǹkan burúkú tẹ́ ń ṣe lábẹ́lẹ̀ sí àwọn ẹni ẹlẹ́ni tẹ́ ń da ìlú rú tẹ́ ẹ ti gbé wá yín hàn tá a ti rí yín. Oríyọmí ló máa ṣọ́ra fún yín o. Ìjọba òṣìwò lẹ wá ń bẹ̀ ní ìsìn. Ìjọba wo ni wọ àràbà ń bẹ̀ ní ìsìn? Ṣé o lérò pé tó o ti sọ̀kalẹ̀ ó lè tán ni? Ǹjẹ́ o mọ iye èèyàn tó wò? Àbí wo arábìnrin tó ń sọ̀rọ̀ sọkúsọ yìí? Òwe wú orí ẹni. Ó ti dàgbà kó o mọ̀ ní làákàyè láti lè sọ̀rọ̀ s'Akéúgba Góòlù. Ó ti dàgbà kó o má fi ní làákàyè nínú ìṣẹ̀ṣẹ̀ tó bí ẹ sí kó o má fi ní làákàyè lórí ẹni tó ní ẹ jẹ́ ká wà rẹ̀ pọ̀. Ṣé lérò pé tó bá jẹ́ yìí nìkan lẹ bá fẹ́ gbáyé ni Ọlọ́run Elédùmarè ṣe sọ gbogbo oríṣiríṣi tá a sì tẹ́wọ́ gbà lọ́tún lósì. Kẹ́ ló borí burúkú yín dà sọ́hùn. Bàbá wa Ẹlẹ́bùúbọn gan ó wẹ́lkọ̀mù Akéúgba Góòlù ni. Tọ́dẹ̀ jókòó tó ṣàlàyé láàrin ara wọn. Níbo lẹ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbowó orí burúkú lórí nẹ́ẹ̀tì? Níbo lẹ ti ń bọ̀ tẹ́ ẹ lókun lọ́rùn? Ẹ ti bà ìṣẹ̀ṣe jẹ́ fún Ẹlẹ́bùúbọn. Bàbá Ẹlẹ́bùúbọn ẹ má jẹ́ ká láì lóògùn. Owó òṣì tí wọ́n wá lórí YouTube ló ń sọ wọ́n tó jẹ́ ká máa fi sọ̀sọ́kùsọ lẹ́nu. Látijọ́ ẹ ti dáyé bàbá Ẹlẹ́bùúbọn. Àríkẹ́ ẹ ta mọ́ òòṣà olóòṣà tàbẹ́sìn ẹlẹ́sìn. Ìgbà àwọn ọmọ wàlẹ̀ àṣírí lọ́tún lọ́sì nínú ìsìlámù nínú ìṣẹ̀ṣe nínú kìrìsìtẹ́nì tán dáyé tán ni wọ́n da gbogbo ẹ̀rù. Àwọn ẹni sì ní làákàyè láwọn máa tó. Ìwọ wá lálábòsí l'Akéúgba Góòlù. Ìwọ gan àgbà alábòsí onísọkúsọ ni ìwọ arábìnrin. Ìwọ àti àràbà mọ ìṣẹ̀ṣe tó sì lè gbìjà ìṣẹ̀ṣe. Ó yẹ ẹgbọ́n tí ìyá Naomi ẹgbọ́n tó fi odidi orí òrìṣà ṣe. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí èyí wá ń sunkún pé kán ju ọmọ yín lẹ̀lẹ̀. Ṣẹ́yìn bá ọba sunkún nígbà tí rí pálábòsí ẹ̀sìn ìṣẹ̀ṣe lẹ̀ ń ṣe. Alábòsí lẹ̀ ń ṣe tẹ́ ń gé kí àgbà blọ́gà ẹlẹ́nu ràn ẹlẹ́nu yánṣíyànṣí. Alábẹ́rúrùn kó mọ̀ sọ̀rọ̀ sọ́ba kábíyèsí. Mo béèrè ọmọ tí mélòó ló yanjú? Òbò náà fi ń gbalẹ̀ kiri fún ní Nàìjíríà ilẹ̀ tí ò lè rí kọ́mọ́ láyé. Lọ ṣọ́ra ẹ. Gbogbo yín ẹ lọ ṣọ́ra yín. Àáfàá tó bá wà nù yín kó ṣọ́ra ẹ. Àwa rẹ̀ pọ̀. Tẹ́ ẹ bá fẹ́ wá owó tẹ́ ẹ lè ṣiṣẹ́ ẹ wá sọ́nà míì. Ẹ má fẹ́ ní bọ̀dì ta yín. Ẹ má ṣe bí mùsùlùmí ni mí. Mo ṣe gbárùkù ti Ọ̀jájá. Ìṣẹ̀ṣe níṣe yín ò ní kó kúrò láyé fún yín náà. Naomi ó sọ wọ́n wora wọn níwò yí pé kò sẹ́ni tó tó wọn. Ó wá yẹ̀yẹ́ orí ọba
lórí nẹ́ẹ̀tì kí ni evidence tí wàrà bá ń sọ pé ńgbà náà Oríyọmí Hamzat ó tìyàn mọ́lé ṣé Adédoyin ò ṣe ni aṣọ òtẹ́ẹ̀lì rẹ̀ nábà lára Timothy abẹ́ ń ṣòṣì abẹ́ ń sọ̀sọ̀kúsọ ẹ jẹ́ kí kinní yìí ó yíká gbogbo ẹ̀ la máa dàpọ̀ mọ́ra wọn ta ni yín téèyàn ò lè dárúkọ yín bí n ṣe ń gbé fáwọn Haúsá ni máa gbé fẹ́yìn náà mi ò sá ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tí a bá mú wọn lọ fi wọn pamọ́ kọ́kẹ́dùn àwọn ẹni tó kú ni nàá ta ni ọ̀sà máa pa àwọn alábìyamọ tí wọ́n gbọ́ ọmọ wá tán ju ọmọ wọn ní kán wá níjọ́ yẹn wọ́n sì ti dé níjọ́ kejì tí mọ́tò bá lọ rán wọn lulẹ̀ ṣé ẹ mọ̀ pé wọ́n padà tún béèrè lọ́wọ́ àwọn Oríyọmí náà ni àti Naomi ẹ wàá mọ bẹ́ẹ̀ ṣe dájọ́ nǹkan ẹ wá mọ̀tàmọ́tàmọ́ ẹ bá gbọ́ nǹkan bá ń sọ. ayé fi mí ṣe yẹ̀yẹ́ ẹ wá lè mí lọ́jọ́ òní o kò sówó rí láàfin ayé fi mí ṣe yẹ̀yẹ́ ẹ wá lè mí lọ́jọ́ òní o. Olórí lọ́sí olórí lọ́sí olórí àlejò kẹ́mi lọ́rọ̀ mi lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ pọ́ńtù ayé fi lórí ìtẹ́ iná ní àdúrà ti gbà tọrọ tiẹ̀ o tó tọrọ tèmi o lórí ìtẹ́ yìí olórí ti fi mí lẹ̀ lọ ó fi mí lẹ̀. Ìkíní, ìkejì, ìkẹta, ṣé mo ṣe èèyàn ni? Mo tún tọ Olódùmarè lọ, mo tún fi ti tèmi tọrọ. Báwo ló ṣe ń ṣẹlẹ̀? Àṣé láti mọ rírì iṣẹ́ Olódùmarè ni. Àṣé láti mọ rírì iṣẹ́ Ọlọ́run Olódùmarè lórí tẹ́yìn. Ọlọ́run wá fún mi ní àwọn olórí tó gbọ́ jìgìjì. Olórí tó jẹ́ lórí náà. Sẹ́yìn náà gbọ́ báyìí nísìn. Ẹ̀yin òpònú tẹ́lẹ̀ gbéṣẹ́ ìṣẹ̀ṣẹ̀ dání tẹ́ ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe lè sọ̀rọ̀. Ẹ gbọ́ bí kábíyèsí ṣe sọ. Ó lóun tún tọ Elédùmarè lọ tí í ṣe Ọlọ́run ọba wa Allah. Pé ṣó ń ṣe ayé ni. Ibi tó yẹ kẹ́yìn náà bá béèrè nìyẹn. Ọlọ́run á gbójú òun náà ẹ̀sìn tó fi adé orí ṣe lóun ló pa wọ́n sì ní òun ló fi wọ́n ṣètùtù àwọn pásítọ̀ tí wọ́n ń sọ̀sọ́kúsọ àwọn náà mọ bí wọ́n ti rí yẹn wọ́n ń wá gílórì ni wọ́n sì fẹ́ fáwọn ọmọ ọlọ́mọ ṣe gílórì àfẹnitórí ẹ̀ ò bá pé ẹ̀sìn mi ìsọkúsọ wọ́n ń jẹ́ kó Ẹsábọ́ọ̀dù tó jẹ́ pé kọ́mọ olórí burúkú rẹ̀ kò gbé nǹkan kan ṣe ń gbèsè ayé rẹ̀ lẹ́yìn kó mọ purọ́ jayé ni ó tún fẹ́ fi kábíyèsí tírẹ́ǹtì ó dàbí ẹni pé ó ṣe bíbí ìtàtijọ́ ni ta ló fẹ́ dá wèrè ẹ̀ lóhùn ṣé tí kábíyèsí bá lóun fẹ́ ọmọ rẹ̀ ṣe lérò pé yóò sọ̀rọ̀ ni kò rí irú ẹ̀ rí àwọn ọmọ tiẹ̀ ń fi wọ́n gbalẹ̀ kiri ní tòbòtòbò tí ó tó gbé wọn sínú DHL tí ó pòsì ẹ̀ sí Nàìjíríà ilẹ̀ tí ò ní kọ́ èyí wọ́n ń jẹ́ kí ọ̀pọ̀lọ́ tí ò ní rú ọmọ sẹ́gìrì síyàn lára ta ni Naomi irú dáadáa wo ló ní Naomi wàá mọ́kàn ní ìyá rẹ ló mú ẹ gbọ́rọ̀ ìyá rẹ ló mú ẹ gbọ́rọ̀ torí ńgbà tó fi ń yẹ̀yẹ́ adé orí eléyìí èmi ò sọ pé wọ́n ló pa wọ́n èmi ò sí Oríyọmí Hamzat gan yìí ni wọ́n jẹ̀bi àṣìṣe máa ń wáyé níbi nǹkan ṣùgbọ́n kì í ṣe pé láwọn agbélé wọn lórí páwọn náà pa ibi Ọlọ́run ti ní Naomi náà ti ṣẹ̀ sí awọ́rò tiẹ̀ nìyẹn orí nẹ́ẹ̀tì lọ́lọ́run gbé tiẹ̀ náà wá tẹ́ẹ̀mẹ̀rọ tẹ́sọ bẹ́ẹ̀ ṣe ń pa Kéwúgba Góòlù lẹ́ẹ̀mọ̀ pé lẹ́yìn olórí burúkú ọmọ Saheed Shittu náà
wọ́n wá ń gbé sórí péèjì wọn wọ́n ní ẹgbọ́ báyìí ọlọ́mú kò ní yẹ gbogbo yín ẹ̀yin olòṣì tẹ́ ń bá àwọn èèyàn lórúkọ jẹ́ orí yín ti burú bí wèrè tí ń léegun ẹ fèsì o mo wà lé fún yẹn ẹ jẹ́ kájọ fira wa pariwo ẹ jẹ́ kájọ fira wa pariwo mi ò gba kọ́bọ̀ lọ́wọ́ YouTube mi ò gba kankan èmi sì ráyè tí yín dáadáa mo mọ bí èmi náà ti máa kì í fún yín màdámù yẹ kẹ́ ẹ tiẹ̀ kẹ́kẹ́ rorí yín wò ni ó yẹ kẹ́ ẹ rorí yín wò ni ṣé ẹ fẹ́ rẹ̀ pọ̀ ni tẹ́ ẹ bá fẹ́ rẹ̀ pọ̀ ìlú èbó lẹ́yìn wá Amẹ́ríkà lẹ́wọ̀ ẹ̀ sí ní Germany bẹ́ẹ̀ bá sì wá Germany ẹ jẹ́ ká fèsì ara wa ká dára wa lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá lẹ jáde nílé òrìṣà kẹ́mi ó wá sọ bóríṣà ṣe rí èèyàn máa gbè lẹ́yìn òrìṣà ni tí ó sì sọ òdodo irọ́ lẹ́yìn fẹ́ fi kún ẹ lọ ṣọ́ra yín ẹ mọ́rúkọ Akéwùgbà Góòlù kúrò lẹ́nu ìrẹ́pọ̀ ní wá yóò sì wá rẹ́pọ̀ tẹ́yìn oníṣẹ̀ṣe tẹ́ ẹ bá lẹ́ẹ̀fẹ́ rẹ́pọ̀ mùsùlùmí tó bá lòun ò fẹ́ rẹ́pọ̀ àwa náà sì fẹ́ jihadi àwa náà ò fẹ́ jihadi kí ló dé ẹ ṣòṣì yín níwọ̀nba